ọmọ àdàmà torí ayé fẹ́lẹ́. ilá òfurá ilá kọ́ lórí o ìkàn òfurá ìkàn bá wẹ̀wẹ̀ jẹ. gbogbo ayé káyé ká wáyé ká máa fura o. ìfura ló gbọ́n àgbà lọ́mọdé lágbà ẹ máa fura. ẹ fura everybody kẹ́ ẹ fura. ẹ fura everybody kẹ́ ẹ fura. Ebura bari fogi ke ebura. Ebura everybody ke ebura. Ebura everybody ke ebura. Ebura everybody ke ebura. Pasa fura pasa jano. Fura rárá àjájì ẹ̀yin kúlẹ̀ lọ́ta wa ilé láṣẹ ní pé ẹni abínibí ń dẹ̀ ní o. gbogbo alàǹgbà ló dání tẹ́lẹ̀ ẹni kò mẹ́yìn sínú rún jọjọ ẹni ọ̀rẹ́ dá má fi ṣe bínú ẹni abínibí ń dẹ̀ ní o. àbárí bọ́ǹgì ẹni afẹ́ lamọ̀ ẹni kan ò mẹ́ni tó fẹ́ ní. a ò mẹ́ni fẹ́ wá dénúdénú. ọdọọdún ńlá rórógbó ọdọọdún làárá wùsà ọdún kan ò ní dé ká má rọmọ obì lórí àtẹ àwa ti di pèrègún etídò tó bá tún dàmọ́dún kẹ́ẹ̀tún wá wòran wa àtàwa àtẹ̀yìn olólùfẹ́ ètò ẹ fura ní DNC rédíò ọdún 2015 tá a wà nù rẹ̀ yìí yóò yàgò fún gbogbo wa ọdún owó ọdún ọmọ ọdún àlàáfíà ọdún ire gbogbo ire ńlá ire kàbìtì lòlódùmarè ó ṣe fún gbogbo wa torí wípé ńláńlá ń tọ̀gẹ̀dẹ̀ àgbagbà ńláńlá ń tetí erin ìgbé ńlá nígbé màálù lágbo ẹran owó ńláńlá yóò máa wá wá wálé nínú ọdún tuntun pẹ̀lú àṣẹ Èdùmàrè ìkèké nílé kéegi ọ̀nà nírẹ̀yìn ẹni tí ń tọ́ àwo lékè àwọn ọ̀tá wa a sì rẹ́yìn gbogbo àwọn abínú ẹni gbírí báyìí lolongo jí ẹnìkan kì í bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ àìsàn ò ní ṣe wá àwa náà ò sì ní ṣàárẹ̀ ìta gbangba ńlá béwé ajílẹ̀ kéde òjòjò ò ní sowó kọ́mọ lè nájà kókókó lára ọ̀tá le àtàwa àtẹ̀yìn olólùfẹ́ ètò ẹ fura ní DNC rédíò àti sọdún ọdún yìí àti sọdún ọdún ìná àtúnṣe tẹ̀mí ìtayà tọkọ tọmọtọmọ ìgbàlè tiwa yóò lékún bẹ́ẹ̀ làwọn àwọlé tiwa ò sì ní pẹ̀lú àṣẹ Èdùmàrè àtòfò àtàrùn ọmọ gbénú gbẹ́wò wá tòwótọmọ kó wá wá tòwótọmọ ni kó wá wálé pẹ̀lú agbára Ọlọ́run ọba tòwótọmọ ni kó wá wálé. ǹjẹ́ mo ká lára mo ká jèrò
mo kì í tẹ̀sọ́ mo kì í tológun gbogbo ẹni tó dúró ẹ̀kú dúró gbogbo ẹni ó sì wà ń jókòó mo kì í ẹ̀kú kalẹ̀ mo kí gbogbo mọ̀jẹ̀sín ilé mo kẹ́yìn ọ̀dọ́ là ń gbá mo sì ṣèbà fẹ́yìn àgbàlagbà ẹ̀kú bí gẹ́rẹ́jẹ́ tá àgbàlagbà ọ̀wá mú gbogbo ọpẹ́ gbogbo ìyìn gbogbo ògo gbogbo ìbà Elédùmarè ọba tó ṣẹ̀dá ayé àtọ̀run ọba ràbàríbítí ọba ríbítí ràbàtà ìbẹ̀wò àgbà pagídárì bàbá àgbà. Ọlọ́run ọba ìbà rẹ o ọba tá à ń ké pè tí sì ń dá wa lóhùn kábíyèsí o ọba Èdùmàrè èmi Olúwaṣèyí Akínwọ̀nú ọlá ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lójúde Olúyọ̀lé mo wólẹ̀ ọba búbú níwájú rẹ mo pàgùn ọmọ àdúpẹ́ orí àná àdúpẹ́ orí òní àtúndúpẹ́ orí tọjọ́ ọ̀la tí wọ́n Ọlọ́run ó tún ṣe fún wa àdúpẹ́ torí wípé ọ̀pọ̀lọpọ̀ òjò lọ́rọ̀ tílẹ̀ ti fi mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fì ló fè nínú ọdún ìyá 2014 àmọ́ nípa ojú rere àtàánú wọ Ọlọ́run ìwọ Elédùà ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó lè ní kó wá tí ó sì wá ọba tó lè ní ó lọ tí ó sì lọ ọba tó ṣe wípé tó bá dé kọ̀sọ́ba ayé kankan tó lè ṣí padà ọba tó bá sì ní ó sí kò sẹ́nì kankan tí ó tún tì í. Ọ̀pọ̀ òjò lọ́rọ̀ tílẹ̀ fi mú lọ́dún ìyá 2014 ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè òun wà lògbólògbó ọdún ìyá 2014 òun wà làjá pẹ̀lú ayọ̀ àtàláfíà àtàwa àti gbogbo ẹ̀yin olólùfẹ́ DNC rédíò káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tẹ́ ẹ ti ń gbọ́ DNC rédíò àdúpẹ́ fọ́lọ́run ọba ó tún jó kójú wa ó tún jó sójú ọdún ojójú ẹ̀mí wa ó tún jó wọnú ọdún ìyá 2015 pẹ̀lú ayọ̀ àtàláfíà àwọn ọ̀wárùn fáyọ̀ mọ́ àfi ká sọpẹ́ fún ọ ní ọba Èdùmàrè ẹ̀ bá ń gbọ́ lọ́run tóbi Allahu Akbar ìyìn àtògbó fún ọ o Jésù Kristi ọba aládé ògo mo ní àwọn òróùn fáyọ̀ mọ́ àfi ká sá máa dúpẹ́ bí orin Sàní Adé sá máa dúpẹ́ kémi sá máa dúpẹ́ lọ́yẹ ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́ kí n sá máa dúpẹ́ ló tọ́ kábíyèsí ọba Èdùmàrè ìbà rẹ o ìbà rẹ o ìbà rẹ o Elédùmarè bá ògo kò tún padà bọ̀. Ọmọ àtòyè sọ ayé wa. Oyè pẹ̀lú sọ ayé wa. Ọkọ̀ pẹ̀lú yẹ.
kó sọ̀kalẹ̀ sórí mi, kó sọ̀kalẹ̀ sáyà mi, kó sọ̀kalẹ̀ síkùn mi, kó sọ̀kalẹ̀ sọ́kàn mi. Béèyàn ò bá lọ́gbọ́n lórí kò fún ni. Láìsóye nínú àlùwàyà. Láláìsímọ̀ ìjìnlẹ̀, ó dàbí àlejò tó dóríta mẹ́ta tí ò mọbi tó máa yà sí. Ọgbọ́n ìmọ̀ òye tí lọ síwájú fi máa dé. Elédùmarè dákun wí fún mi. Irú ọmọ tó fòkun sán ló mọ̀ nínú Bíbélì. Tóbi jẹ́ tẹ́kù bá sọ̀rọ̀, ó ń gbọ́. Tẹ́jà bá fọhùn, ó ń gbọ́. Bẹ́yẹ bá ń ké, ó ń gbọ́. Bíjì bá ń jà, sọ ló ti mọ bó ṣe jẹ́. Bàbá mi mọ́, gbàdúrà fún gbogbo wa, fún wa lọ́gbọ́n, ìmọ̀ àtòyé. Bàbá mi mọ́, gbàdúrà fún gbogbo wa, fún wa lọ́gbọ́n, ìmọ̀ àtòyé. Bàbá mi mọ́, gbàdúrà fún gbogbo wa, fún wa lọ́gbọ́n, ìmọ̀ àtòyé. Bàbá mi mọ́, gbàdúrà fún gbogbo wa, fún wa lọ́gbọ́n, ìmọ̀ àtòyé. Akọni máma mú gègé, bàbá wa kọ́ mi, torí kò mọ̀ ọmọdé ni mo jẹ́. Akọni máma mú gègé, bàbá wa kọ́ mi. Yerox of Africa Media Productions, iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi. Gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ. Ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Akínwọ̀nà Ọláyéròkun, the authentic African MC, yóò bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀ èdè Yorùbá tó gbọngbọ́n, àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ, àtẹ̀fẹ̀ tó sòdó, táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Ẹ kàn sí Yerox of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101. Ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà, ní Canada, ní London, France, ní Europe, lórílẹ̀‐èdè Nàìjíríà, kódà bó ṣe Iraq àbí Afghanistan, àjọ ń lọ ni. Yerox of Africa Media Production, God first, the secret of success. Gbogbo gìtẹ́lẹ́gbèdè bá fọwọ́ bà tó dún ní dún. Gambo lónìí mú, àgbọ̀nsalẹ̀ lónìí ọ̀hún. Onígbọ̀wọ́ ló lètò. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn gbogbo ẹ̀yin onígbọ̀wọ́ ètò ẹ fura. Ààyè sì tún wà láti ṣèpolówó ọjà. Ààyè wà láti ṣèpolówó ọjà yín nídìí NC rédíò. Ààyè sì tún sílẹ̀ láti ṣèpolówó iléeṣẹ́ yín. Ẹ̀já bá yín polówó ọjà yín, ẹ̀já àfitiwà gbé tìyín lárugẹ. Béèyàn bá fi ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù tẹ́ ìdálé ìṣẹ́lẹ̀, tírú ẹni bẹ́ẹ̀ bá wàá rojú àti owó pínísín, owó kékeré polówó òru iléeṣẹ́ bẹ́ẹ̀. Òtúbà ń tẹ́ ní ọjà sí.
iléeṣẹ́ tí wọ́n polówó rẹ̀ ọjà tí wọ́n bá polówó rẹ̀ ní ta wàràwàrà iléeṣẹ́ tí wọ́n bá polówó rẹ̀ ní tètè gòkè àgbà ọjà tí wọ́n bá polówó rẹ̀ ìwọ ọjà bẹ́ẹ̀ ní ta wàràwàrà. ọba wa jẹ́ pé ìpolongo lẹ fẹ́ ṣe ìgbéyàwó ìsọmọlórúkọ ṣọ́ọ̀ṣì tó fẹ́ ṣèkórè mọ́sálásí tó fẹ́ ṣe nàṣíà ẹ̀yin promoters tẹ́ fẹ́ ṣe show ẹ máa bọ̀ ní DNC rédíò ọjà tá a bá fowó polówó owó yanturu láàfin ọjà bẹ́ẹ̀ pa àǹfààní ńlá nísìnyí bẹ tẹ́ ẹ bá wá ṣèpolówó ọjà yín àbí ṣèpolongo ní DNC rédíò. lọ́sẹ̀ tó kọjá pọ̀pọ̀ ṣìnṣìn kérésìmesì àtàjáàjò àálù ilé ayé kò já lè wá sórí ètò ẹ fura àtúntẹ̀ tá a ṣe níjẹ̀ẹ́dógún tá a pàkọ́lé rẹ̀ ní ẹjọ́ wẹ́wẹ́ òun la tún tẹ̀ lórí ètò ẹ fura. ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ètò ẹ fura ni wọ́n pè wá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pè wá wọ́n tẹ̀ wá láago alàgbà yéròkun ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ tí ò sí àti tẹ́tí ilẹ̀ fẹ́tù ẹ fura àfẹ́ dáṣẹ́tò ẹnìkan tiẹ̀ fún wa lóyè wọ́n ní balógun ẹ fura àti múralẹ̀ àfẹ́ dáṣẹ́tò ẹ fura ẹ ṣeun o oyè tuntun tẹ́ ẹ fún mi ìlú ẹ̀ bá fẹ́ ṣèwúyè fún mi ẹ̀jẹ̀ mọ̀. DNC rédíò la wà orí ayélujára orí íńtánẹ́ẹ̀tì online rédíò òní DNC rédíò ló jẹ́ kí gbogbo kankan láǹfààní àti máa gbọ́ wá káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. bá a ti ń ṣètò lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni wọ́n ti ń tẹ́tí sí wa ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni wọ́n ti ń jẹ̀gbádùn ètò ẹ fura ní DNC rédíò. fáfà ní ẹ̀yin tẹ́ bá wá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní DNC rédíò nọ́mbà tẹ́ fi pè wọlé òun rèé 857-232-0137 ńlẹ́ máa fi gbọ́ wa nọ́mbà tẹ́ fi máa gbẹ́tò ẹ̀ fura nu nọ́mbà tẹ́ fi máa gbọ́ wa nu ní DNC rédíò tẹ́ bá fẹ́ gbọ́ gbogbo àwọn ètò wa tá a ti lálẹ́ lọ́kàn ọ̀jọ̀kan ní DNC rédíò tẹ́ bá fẹ́ darapọ̀ tẹ́ fẹ́ máa gbọ́ DNC rédíò lórí ẹ̀rọ fóònù yín nọ́mbà tẹ́ pè nu 857-232-0137 tàbí kẹ́ ẹ lọ sí wẹ́bsáìtì wa ní www.distinctradio.com àti Distinct Radio àti DNC Radio ìkànnà méjèèjì. bẹ́ẹ̀ bá ti lọ sí wẹ́bsáìtì wa ní www.distinctradio.com kètèkètè lẹ́ẹ̀mọ̀ gbọ́ DNC Radio tẹ́sí máa jẹ̀gbádùn ètò ẹ fura. DNC Radio àtúnwà lórí iTunes a wà lórí TuneIn app à ń bẹ lórí Android a sì ń bẹ ní Blackberry World. àǹfààní wa wà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ẹ fura láti máa gbọ́ gbogbo àwọn ètò tá a ti ṣe kọjá gbogbo àwọn ètò ẹ fura tá a ti ṣe kọjá bẹ́ẹ̀ bá ti lọ sórí YouTube tẹ́ bá ti lórí YouTube tẹ́ táìpù DNC Radio yóò sì gbé lọ sí wẹ́bsáìtì wa ẹ sì láǹfààní àti máa gbọ́ àwọn àtúntẹ̀ ètò ẹ fura tá a ti ṣe kọjá àwọn ètò tá a ti ṣe kọjá ẹ máa gbọ́ wọn lórí YouTube. àmọ́ dúró jìnnà kẹ́ni má méèbù ṣoṣo jẹ́ bí eré bí àwàdà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọdún 2014 ó gbà wọlé bí eré bí àwàdà a sì tún bẹ̀rẹ̀ ọdún tuntun ọdún
2015. Àwọn èèyàn àti ẹ̀ máa dá lásà. Wọ́n ní téèyàn bá jẹ gbèsè ní January, ẹ̀já sọ pé ìyẹn jẹ gbèsè January 2014. Irú ẹni bẹ́ẹ̀ wá dá January 2015 wípé lòun ṣe gbèsè tó ń jẹ. January 15 ọ̀hún náà ló dé yìí o. Tí tá tí tá tí tá. Ọwọ́ àgbo ní dùn. Ilẹ̀ ń ṣú, ilẹ̀ mọ́, ìgbà ń lọ, ìgbà ń bọ̀, ọjọ́ sì gorí ọjọ́. Kí wàá láfojúsùn rẹ? Kí láfojúsùn mi? Àfojúsùn lágbéyẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò ẹ̀fúra. Àfojúsùn táwọn èèbó tá a lè pè ní focus. Àwọn ilé èèbó lè pè ní àlèlélé èèbó tá a lè pè ní focus. Àfojúsùn lágbéyẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò ẹ̀fúra. Kí láfojúsùn rẹ? Kí láfojúsùn mi? Òyìnbó bọ̀ wọ́n ní no mission without a vision. If you cannot view it, you cannot achieve it. Kí lo fẹ́ jẹ́ láyé? Kí lo fẹ́ dà ní dúníyàn? Tẹ́dà ó bá jẹ́ láyé, ohunkóhun tẹ́dà ó bá dà ní dúníyàn nípa àfojúsùn ni. Ló já béèrè wípé kí láfojúsùn rẹ? Kí láfojúsùn mi? Ẹ̀já tìbí iṣẹ́ tí kò wá ń ṣe. Ẹ̀já tìbí iṣẹ́ tí kò wá ń ṣe. Ẹ̀já gbà fojúsùn wò láti bẹ̀rù. Ẹ̀já tí kọ́kọ́ ti bẹ̀ mọ́ ká kọ́kọ́ ti bẹ̀ yànnà náà àfojúsùn níbi iṣẹ́ tí kò wá ń ṣe. Iṣẹ́ tẹ́lòmíì ń ṣe bẹ́ẹ̀ bá bi léèrè wípé kí nìdí tó fi ń ṣiṣẹ́ ọ̀hún, ọ̀pọ̀ ní dáhùn rẹ̀ ó jẹ́ ọ̀pọ̀ yẹn ń dáhùn ó jẹ́ wípé òun kàn ń ṣiṣẹ́ náà ni torí pé òun nídìí owó. Kúkú ṣe wípé òun kúkú kìí ṣe pé ṣe òun kúkú wù òun, ṣùgbọ́n torí wípé ó ti di dandan kó wọ́n san bíìlì, ó ti di dandan kó wọ́n gbọ́ bùkátà, ó sì ti dandan kó wọ́n mọ́wọ́ lu ẹnu. Èdè nù tó ń fi ń ṣiṣẹ́ tó ń ṣe kì í kúkú ṣe pé òun fẹ́ràn, kì í ṣe pé ṣe òun wù òun. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ló jẹ́ wípé nítorí kí bùkátà nítorí bùkátà wa ló já mọ̀ sírú iṣẹ́ bẹ́ẹ̀. Ewu tí wàá ń bẹ nídìí pé ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ à ń ṣe téèyàn bá fojú sùn nítorí pé kì í kúkú ṣerú sí ọ̀hún lóhùn kó wá, kì í kúkú ṣerú sí ọ̀hún lówùú ẹni bẹ́ẹ̀, ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ ń ṣe sí ọ̀hún nítorí wípé kó lè bùkátà gẹ́gẹ́ bá ti wí síwájú. Ewu tí wàá bẹ̀ẹ̀ ni wípé tírú ẹni bẹ́ẹ̀ ò bá fura, tírú ẹni bẹ́ẹ̀ tí ò láfojúsùn ìdísí ọ̀hún, irú ẹni bẹ́ẹ̀ ó rìtáyà sí. Iṣẹ́ tó bẹ̀rẹ̀ lóṣù mẹ́fà, iṣẹ́ tó ti ń ṣe fọ́dún kan, tí ti ń ṣe fọ́dún méjì, tíṣẹ́ òun ò ti fi gbogbo ara tí ò kú kìí kúkú
ṣe wípé iṣẹ́ tó wù látọkàn wá ni, ṣùgbọ́n torí wípé ìdí iṣẹ́ ọ̀hún ní ti ń gbọ́ bùkátà, ní ti ń san bíìlì rẹ̀, ṣùgbọ́n torí ìpérú ẹni bí ọ̀wá láfojúsùn, torí pé iṣẹ́ ọ̀hún ò kú, nípa ìláfojúsùn rẹ̀, nípa ìfura rẹ̀, ìdí iṣẹ́ ọ̀hún ni ó rí táyà lé lórí. Ibẹ̀ lọ̀pọ̀lọpọ̀ ọdún òde bá, ibẹ̀ ni ó ti lọ́dún mẹ́wàá, tí ó ti lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún, tí ó ti lọ́gbọ̀n ọdún, ibẹ̀ ni ó ti lọ́gbọ̀n ọdún. Torí wípé irú ẹni bẹ́ẹ̀ ò láfojúsùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn RN, àwọn registered nurse lónìí, ibi CNA, certified nursing assistant, ọ̀pọ̀lọpọ̀ wọn ti bẹ̀rẹ̀, wọ́n sì láfojúsùn wípé àwọn náà ń bọ̀ wá di nọ́ọ̀sì. Ọlọ́run bá sì gbà fún wọn. Wọ́n ń rewó jọ, wọ́n ń fowó pamọ́ láti fi lè tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ wọn. Ìgbésí ayé wọn ò lè yí padà sí rere, kétò ìṣúná wọn ò lè gbé pẹ́ẹ́lí, kówó tí ń wọlé fún wọn ò lè lówùrà, kówó owó bẹ́ẹ̀ ò lè lówùrà. Káti gbóhùn rere ṣe láyé kó má bàa jẹ́ pẹ̀lú ìnira. Ẹ̀dá tí ò bá láfojúsùn, irú wọn ní ìfọwọ́mẹ́wẹ́ wá jẹun. Ẹ̀dá tí ò bá láfojúsùn, irú wọn ni kì í pọnmi ẹ̀ẹ́dògbẹ. Ọ̀pọ̀ èèyàn ló ṣe wípé iṣẹ́ ọdẹ, iṣẹ́ security ni wọ́n fi bẹ̀rẹ̀. Iṣẹ́ security irú wọn ni lọ́pọ̀lọpọ̀ èèyàn fi bẹ̀rẹ̀ iṣẹ́. Pàápàá lẹ́yìn làwa tá a wà lẹ́yìn odi, tá à ń bẹ l'Amẹ́ríkà, tá à ń bẹ London, tá à ń bẹ Canada, tá à ń bẹ Germany. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé ibi iṣẹ́ ọdẹ, iṣẹ́ security ló ti fi bẹ̀rẹ̀. Àmọ́ nípa àfojúsùn wọn, owó lọ́wọ́ báyìí iṣẹ́ ọlọ́pàá lọ́pọ̀lọpọ̀ ọ̀rú wọn wà. Gẹ́gẹ́ bá a ti sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nọ́ọ̀sì, ọ̀pọ̀lọpọ̀ register nurse nípa àfojúsùn. Ọ̀pọ̀lọpọ̀ register nurse tó láfojúsùn pé CNA ló fi bẹ̀rẹ̀. Ṣùgbọ́n torí pé irú ẹni bẹ́ẹ̀ wọ́n, irú nọ́ọ̀sì bẹ́ẹ̀, irú èèyàn bẹ́ẹ̀ ó láfojúsùn. Irú wọn padà di RN, wọ́n padà di register nurse. Ẹ̀já wá bìíra wa léèrè. Àwọn tẹ́ ẹ jọ bẹ̀rẹ̀ CNA, àwọn tí wọ́n àti wọ́n jọ bẹ̀rẹ̀ sí ọdẹ, ibo làwọn wà lónìí, ibo sì ni wọ́n wà. Àfojúsùn ó ṣe pàtàkì nígbésí ayé ẹ̀dá. Ẹ̀dá tí ò bá láfojúsùn àti lè kó òun rere sí lọ́jọ́ iwájú, àmọ́ jẹ́ bí ìtẹ̀ra fún ẹni bẹ́ẹ̀. Torí wípé àti lè ga, àti lè dépò gíga, ìgbésí ayé ẹni bẹ́ẹ̀ ó tẹ̀síwájú, irú iṣẹ́ tí irú ẹni bẹ́ẹ̀ ń ṣe kówó ló gbé pẹ́ẹ́lí. Kódà àti lè dọ̀gá bẹ́ẹ̀ yóò bá láfojúsùn, àmọ́ jẹ́ ìnira lọ́pọ̀lọpọ̀ ọgbà àti lè dọ̀gá lẹ́nu iṣẹ́ tí kò wá sí. Ẹ̀dá tí ò bá láfojúsùn, irú wọn ní ìjókòó rẹ̀ gẹ̀dẹ̀ sójú kan bí adágún omi. Àfojúsùn ló lè mú kéèyàn fọfà sun òṣùpá. Tí ọ̀pá wá bá òṣùpá, kéèyàn fọfà sun òṣùpá, ọ̀pá ọwọ́ àtàfọ̀ ọ̀hún ọ̀wá bá òṣùpá. Ó ti di dandan kó bọ́kàn láàrin àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ ìràwọ̀. Kí ni àfojúsùn rẹ nínú ọdún 2015 tá a wà yìí?
àfojúsùn là ń gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò ìfura. Òòrùn 2015 ṣẹ̀ṣẹ̀ yọ ní. Ìwọ má wàá bá wọn dúró má bá wọn dúró dìgbà tí wọ́n máa pàrọwà òòrùn tó kù lókè táṣọ ọgbẹ fún ọ. Má dúró dìgbà wọ́n máa pàrọwà òòrùn tó kù lókè táṣọ ọgbẹ. Kó tó láfojúsùn lórí ohun tó fẹ́ gbèsè lọ́dún ìyá 2015. Ìgbára làbúra bí Yorùbá ti wí. Wọ́n lẹ́nìkan ìbúsànwó nígbà ẹ̀rùn. Lóòótọ́ ni, àmọ́ Yorùbá náà ló ní kò sígbà tá a dá sọ tá a rí ẹ̀ fi yí. Ìfọwọ́jú orí rẹ o rò wípé o ti dàgbà jẹni tó lè nǹkan ẹ̀kọ́ tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ lọ. Àìláfojúsùn ti jẹ́ bẹ́ẹ̀. Àìláfojúsùn èrò ẹni tí ò láfojúsùn lówó èrò bẹ́ẹ̀. Torí wípé kò sígbà tá a dá sọ tá a rí ẹ̀ fi yí. Àfojúsùn là ń gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò ìfura. Tẹ́ ẹ bá fẹ́ pè wọlé tẹ́ ẹ fẹ́ bá wa dá sétò ìfura 817-717-5685 lẹ́ẹ̀fi pè wọlé wọ́n tún pe nọ́mbà lẹ́ẹ̀kan sí 817-717-5685 kò lẹ́ẹ̀fi pè wọlé lẹ́ẹ̀fi láǹfààní àti bá wa dá sétò ìfura. Ẹ̀jẹ̀ ń dẹ́ka àpòlọpọ̀ ọjà wa náà kò tún padà bọ̀. bèbí mi ṣàkàlọ̀ ẹ̀ o kájọ máa rọ́ọ̀kì. àgbà ló tóró lọ ọba ló téyìn rí fan Sẹtẹnísè jewelries tó kalẹ̀ sí 3269 98 Circle North Brooklyn Park ní Minnesota lamẹ́ríkà. Àwọn níta jewelry àti lace fabric tó jojú ń gbèsè. Tẹ́ bá wá fẹ́ ró dẹ́dẹ́ tẹ́ fẹ́ kàn dúdú lọ́jọ́ ayẹyẹ yín ẹ má yà sọ́tún ẹ sì má yà sósì. Sẹtẹnísè jewelries ní kẹ́ ẹ lọ tààrà fún unique classic àti elegant design fún onírú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Bá a ti rìn lákòóní ilé láti kẹsàn-án ròde ẹni ó bá wà mójú ògún ni ẹjọ́ pàbínrè. Sẹtẹnísè jewelries ni tó bá dibi yẹrí etí ẹ̀gbọ́rùn àti tọwọ́ àwọn aṣọ léèsì tó kún dẹ́dẹ́ ti gbẹ́wọ̀ ẹni yọrìkété 651-235-7523 ní nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. ẹ tún gbọ́ nọ́mbà wọn lẹ́ẹ̀kan sí 651-235-7523. wẹ́bsáìtì wọn ni www.sẹtẹnisejewelry.com. Sẹtẹnísè jewelry ọ̀gá nìkan láwùjọ òkúta. sàmájọ máa ń lọ bá ibà o lọ bá ibà. Distinct furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectioners beds dining set Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòkò jìnnà. Distinct furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. ẹ pè Distinct furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòye tí ń jàǹfààní furniture gbàlódé pẹ̀lú owó pọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct furniture 952-212-6527. Distinct furniture inú létò rẹwà lélẹ́dùmarè gbé. àlọ́ jẹun wá dúpẹ́ o. orin dọ́là ló jẹ́ ń tọ́ pẹ́dá.
bíṣẹ́ bá ti lálùbáríkà ọpẹ́ ló yẹ kẹrù ó dá orin gbowó orin dọ́là ló jẹ́ nǹkan ọpẹ́ dá. àní bíṣẹ́ bá ti lálùbáríkà ìjọ ló yẹ kẹrù òjò orin gbowó orin dọ́là ló jẹ́ nǹkan ọpẹ́ dá. olùwàyẹ fújì mo gbére tàbí dé o. ọlọ́run ló ṣọlá fújì bó ti rí o àyíndé wá sí ẹrú ń dúpẹ́. bó bá wá dúpẹ́ orí àgbà mi sí o amdáṣù kúrò àmọ́ dúpẹ́ o. gbogbo àwọn tó ti ń lu fújì láti jọ rí látàyè àjísàrí ayé àjíwèrè kó tó wá dórí fújì ti sẹ́yìn o. bíṣẹ́ bá ti lálùbáríkà ìjọ ló yẹ kẹrù òjò orin tó orin dọ́là ló jẹ́ nǹkan pẹ́ dá. ìbá síkírù mi ọmọ bí ìbá lọ fi èrìyà ìbàjà dígà ní olólùwọlé àwọn tó kọlù fújì látàjí wéré. àyíndé mú ní ọmọ máyégún káwọ́ àmì nù sàkálà ìpàdé mọ̀ lápò ń fún fújì láwà àtàyíndé dì lọ làkàrà wúwo èrìyà àjàdí làwà léwé náà jíbó barista. Kasali Alani mi jolly Abinuwa Ebashi Rocks of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe akínwọnú ọláyéròkun the authentic African MC ní ọba yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀-èdè Yorùbá tó gbọngbọ́n àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fílà tó lórírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe ẹ kàn sí Rocks of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101 ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà ní Canada London France ní Europe lórílẹ̀‐èdè Nàìjíríà kódà bó ṣe Iraq àbí Afghanistan àjọ ńlọ ni Rocks of Africa Media Production God first the secret of success gbogbo gitẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà dọ́dọ́ ní dún. ẹ káàbọ̀ padà sórí ètò ẹ̀fúra ní DNC rédíò ètò tọ́lọ́run ọba Elédùmarè fúnra ara rẹ̀ gbé kalẹ̀ láti máa sọ gbogbo ìgbà lórí ètò ẹ̀fúra àgbékalẹ̀ Ọlọ́run ọba lètò ẹ̀fúra Elédùà fúnra ara rẹ̀ ló gbétò ẹ̀fúra kalẹ̀ wípé ká máa fi kọ́ra wa lọ́gbọ́n kó sì máa fi là wá lóye bàbá wa ń gbétò ẹ̀fúra gẹ́gẹ́ bí mi ti máa tẹ̀mọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ẹ̀fúra létí ẹ má jà gbétò ẹ̀fúra gẹ́gẹ́ bí ẹ̀tàtẹ́mẹ́ǹtì nǹkan bẹ́lẹ́dùmarè bá ti ní àmúwá tó bá ti ní àná lẹ̀ tá a ti gbé wá ẹ̀já fúra lé lórí ẹ̀já àròjinlẹ̀ lé lórí torí wípé àròjinlẹ̀ ló bí ẹ̀fúra ẹ̀já gbọ̀kárùn lé lórí ká sì fura torí pé fáńsà ò fura fáńsà jáná àjà ò fura àjà jè onílé tí ọba fura olè kò lẹ́rù lọ ni
àfojúsùn là ń gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò ẹ fura. A sì ti sójú òpó lẹ̀ fún pẹ̀yìn aráalé tẹ́ ẹ fẹ́ bá wa dá sétò ẹ fura, tẹ́yìn náà ní nǹkan kan àbí kejì tẹ́ ẹ fẹ́ sọ fún wa, tẹ́ ẹ fẹ́ fi kún tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn bomi ọgbọ́n kí wọ́n bomi ìmọ̀ nínú rẹ̀. Àti sójú òpó lẹ̀ 817-717-5685 lẹ́ẹ̀fi pè wọlé lẹ́ẹ̀fi láǹfààní àti bá wa dá sétò ẹ fura. Òwúlẹ̀ kan mo ní àwọn ọ̀rẹ́ rẹ̀ tẹ́ẹ̀jọ bẹ̀rẹ̀ látòrí mẹ́sẹ́ńjà lẹ́nu iṣẹ́ ìjọba, àwọn tẹ́ẹ̀jọ bẹ̀rẹ̀ security l'Amẹ́ríkà, ní Lọ́ńdọ̀nù, ní Canada, àti tẹ́ẹ̀jọ bẹ̀rẹ̀ CNA, bọ̀dá tẹ́ẹ̀jọ sí CNA. Àwọn dà lónìí, ipò wo ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀? Àwọn ti dọ̀gá lẹ́nu iṣẹ́ ìjọba, wọ́n ti di register nurse, wọ́n ti di RN, ọ̀pọ̀ ló ti dá lé iṣẹ́ ara tiẹ̀ lẹ̀. Ìwọ sì wà níbi ó fi ọ́ sí. Bí àṣà àwọn kan, wọ́n bá ń ṣàwàdà akọ. Bọ́ bá pàdé wọn nírònà, àbọ̀ ọba pè wọ́n, bá fóònù wọn, bá pè wọ́n lórí fóònù tó kí wọn kú àtijọ́. Ọmọ gbọ́ ìbẹ̀ fi wá sí náà lásìwá ó. Àṣà burúkú ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ má bá wọn dárú rẹ̀ lásà mọ́. Èmi ti kúrò níbi ẹ̀fì mi sí. Torí wípé ìbí gíga láàyè mi àtẹ̀mí àtẹ̀yìn olólùfẹ́ ètò ẹ fura ní DNC rédíò. Àwa ti tẹ̀síwájú. Ìbí gíga láàyè wa pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ wá gbọ́, ẹnu fìfo kì í dún yàmùyàmù bí Yorùbá ti wí. Yorùbá lẹ́nu fìfo ìdún yàmùyàmù. Tá a bá fẹ́ tẹ̀síwájú, tá a débi gíga, ibi gíga ó sì jẹ́, ibi gíga ó jáyé wa. A gbọ́dọ̀ láfojúsùn. Ojú bọ̀rọ̀ kọ́ là á fi gbọ̀mọ̀ lọ́wọ́ èkó. Ẹ̀dá tí ọ̀bà láfojúsùn, tírú wọn bá ṣe bí aláàrú kan lóyìnbó, wọ́n tún ń bọ̀ wá fọ̀pá tanlẹ̀ lọ́jà ọba. Èdùmàrè má ṣe tiwa bẹ́ẹ̀ o. Ọba aláwùrà bí kò má ṣe tèmi àti tẹ̀tí olólùfẹ́ ètò ẹ fura bẹ́ẹ̀. Kásàmọ́ ohun kò máa jẹ́ ti gbogbo àwa tá a wà lẹ́yìn odi níbi àtijẹ àtimú tó gbé àtijẹ àtimú tó darí ìwà lọ tá a ti lọ rè ṣàtìpó káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé. Bá a ti ń ṣe bí aláàrú lóyìnbó, ẹ̀yà láfojúsùn kábà lè padà wá ṣe bí adégbọrọ̀ lọ́jà ọba. Ẹ̀yà tó wá gbọ̀nà míì káfọ́fọ́ àjà tó gbọ̀nà míì wà fojúsùn. Ẹ̀yà gbọ̀nà míì ká fi wà fojúsùn tí èbó ń pè ní focus. Àléyàn ní focus. The man has a focus, the woman has a focus. Àfojúsùn ní jẹ́ bẹ́ẹ̀ ni pé ìwé ẹni bẹ́ẹ̀ láfojúsùn. Ẹ̀yà gbọ̀nà míì ká tó fi wà fojúsùn.
àfojúsùn ẹ̀dá láyé ó tún lè jẹ́ lórí àwọn nǹkan rere téèyàn fẹ́ gbèsè láwọn àkókò kan nígbèésí ayé ẹ̀dá bí àti lọ́kọ àti láya àti níyàwó lé àti kàwé yanjú àti rìnrìn àjò àti padà lọlé látàjò. Gbogbo ẹ̀ ó dúró lórí àfojúsùn. Nígbà tẹ́dà bá láfojúsùn irú ẹni bẹ́ẹ̀ ó ní tí ó máa fi síwájú Ọlọ́run tí ó máa gbàdúrà lé lórí. Ẹ̀dá tí ó bá láfojúsùn irú ẹni bẹ́ẹ̀ ló tiẹ̀ ní màá tọ́yọ̀ tọ̀rọ̀ lọ́wọ́ Ọlọ́run ọba kò ní màá tọ́yọ̀ máa gbàdúrà lé lórí. Bí ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn tá a gbọ́ ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ tí ò ní gbà àṣẹ kankan tí ń ṣe tí ò ní nǹkan kan tí ń tà téèyàn ò tiẹ̀ ríṣẹ́ ìjọba èèyàn máa wá nǹkan kan ṣe ẹ̀já wá sọ pé ẹni tí ò wá nǹkan kan ṣe tí ò níṣẹ́ kankan lọ́wọ́ gẹ́gẹ́ bí àtìgbọ́ látọ̀dọ̀ àwọn onímọ̀ nínú ẹ̀sìn wọ́n ní tí ìwé níbẹ̀ wá ń gbàdúrà kọ́lọ̀ wọn bùkún kí ń gbàdúrà fún blessing. Ibo ni blessing ọ̀hún ó ti jáde? Kí ló fẹ́ kọ́lọ̀ wọn ó bùkún? Iṣẹ́ wo ní bẹ lọ́wọ́ rẹ̀ tó fẹ́ kọ́lọ̀ wọn ó bùkún? Ìpè kan ti wọlé. Ó ti rèbété. Àwọn ètò gbìyànjú àti pè wá wọlé lórí ètò ẹ̀fúra. Gẹ́gẹ́ bá a ti ń bà á bọ̀. Ẹni tí ò ní gbà ṣẹ́ kankan, ẹni tí ò láfojúsùn kankan, ìpè kan tó ti wọlé, ẹ̀já gbẹ́pẹ̀ tó wọlé. Hello. Ẹ káalẹ́ olóòtú. Ẹ káalẹ́ o. Happy New Year o. Happy New Year, àkú ọdún, àkú ìyèdún, ẹ̀mí wọ́n sì. Ọdún ayabo fún wa o. Àmì àṣẹ Èdùmàrè. Ọlọ́run á ṣe lọ́dún ayọ̀ fún wa lórúkọ Jésù o. Àmì àṣẹ Èdùmàrè. A ti ń gbìyànjú pẹ́ díẹ̀ báyìí náà. Àwọn gbogbo wípé òun ti ń wọlé ní rèbété gbogbo ẹ̀ náà lákòókò rí ẹ̀ṣẹ́ ìfẹ́ ọ̀dọ́. A fẹ́ dá sí ètò tàṣálẹ̀ yìí ni. Àfojúsùn bí olóòtú ṣe àlàyé ẹ̀tẹ́ fọ fún wa gẹ́gẹ́ bí àwọn olóyìnbó focus yẹn ni pé ìdojúkọ nǹkan téèyàn dojúkọ dáadáa pé mo fẹ́ dojúkọ mo fẹ́ ṣàṣeyọrí àbí nǹkan téèyàn kọjú mọ́ nílé ayé yìí tí ẹ bá fẹ́ ṣe àṣeyọrí èèyàn láti ní àfojúsùn láì ní àfojúsùn èèyàn lè ṣàṣeyọrí. Ẹ jẹ́ ká wo tá bá wà níléèwé ọmọ tó lọ síléèwé yìí tó bá ní àfojúsùn yẹn ni pé tó wà focus tó kọjú sí nǹkan tí ó lọ ṣe níléèwé á ṣe àṣeyọrí kọjá àwọn ẹlẹgbẹ́ nínú iléèwé gíga àrà àwọn ọmọ míì tó máa wà yunifásitì ọ̀tọ̀ ní nǹkan tó bá wá ṣùgbọ́n bàbá àrèsè làwọn obìnrin náà máa tẹ̀lé àwọn ọkùnrin wọn máa kó ẹgbẹ́ oríṣiríṣi àwọn ẹgbẹ́ oríṣiríṣi náà máa lọ kọjú mọ́ dípò kan máa lọ fún lecture kan máa lọ ṣe fojú sí ẹ̀kọ́ wọn irú àwọn ọmọ bẹ́ẹ̀ àrí pé wọ́n á fìdí rẹmi torí pé wọn ò ní àfojúsùn gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe láyé yìí èèyàn láti ní àfojúsùn láì jẹ́ bẹ́ẹ̀ àṣeyọrí ó máa jìnnà síyàn torí náà bí èèyàn bá fẹ́ dáwọ́lé nǹkan kan ó ń láti mọ̀ pé nǹkan tó ń fẹ́ dáwọ́lé yìí ó ń láti kọjú mọ́ gbogbo tí wọ́n fẹ́ dáwọ́lé tó fẹ́ ṣàṣeyọrí ìgbà díẹ̀ ló máa ń gbà pé a fẹ́ ṣe nǹkan kan láàárín ọdún méjì ni gẹ́gẹ́ bí àpẹẹrẹ tẹ̀ fún wa ẹni tó fẹ́ ṣe LPN àbí ẹni tó fẹ́ di RN bóyá ọdún mẹ́ta ló fẹ́ fi ṣe bóyá ọdún méjì ni tó bá kọjú mọ́ tó gbájú mọ́ tí ò yà sọ́tún tí ò sí nǹkan táwọn eléyìí gbogbo ní distraction tí ò jẹ́ kí distraction kó yọ òun lẹ́nu àrí pé
ó máa ṣe àṣeyọrí. Gẹ́gẹ́ bí ètò yín, ó yẹ ká máa fura kí ló yẹ ká gbájúmọ́ ọdún tuntun rẹ̀. Kí ni nǹkan, kí ni ìpinnu ta ní? Ìpinnu tá a pinnu yẹn pé nǹkan báyà fẹ́ ṣe, tá a bá gbájúmọ́ ayọ̀ gbóró ni, kò ní yọrí sí rere. Ẹni tó dé ìlú Amẹ́ríkà, ó mọ̀ pé nǹkan tí ó kàn sí ni pé kó tó lè ṣàṣeyọrí òun láti mọ bó ṣe ń wa mọ́tò. Bóyá oṣù 3 ló fẹ́ fi kọ́ ni o, oṣù 4 ni. Lásìkò gbà yẹn òun láti ṣe àfojúsùn, òun láti kọjú mọ́ láàrin oṣù 3 sóṣù 4 yẹn kó dẹ̀ bọ́ sí ẹ lọ́wọ́ kó tún tẹ̀síwájú. Torí náà gẹ́gẹ́ bí a ṣe bẹ̀rẹ̀ ọdún, gẹ́gẹ́ bó lóòtú ṣe sọ, ẹ jẹ́ kí gbogbo wa ní lọ́kàn ká máa fura, ká máa ní àfojúsùn gbogbo tá a bá ti dáwọ́ lé kó lè yọrí sí rere. Mo kí yín olóòtú, ẹ kú iṣẹ́ o. Ẹ ṣeun àdúpẹ́. Alàgbà Gideon Òjó, àwọn ni wọ́n pè wọ́n láti lu Connecticut náà. Alàgbà Gideon Òjó wọ́n ti pè wọlé, wọ́n ti bá wa dá ṣètò ẹ̀ fura. Ẹ ṣeun àdúpẹ́. Àfojúsùn làgbéyẹ̀wò lórí ètò ẹ̀ fura lọ́sẹ̀ yìí. Gẹ́gẹ́ bá a ti wí, àti kọ́lé, èyí bá fẹ́ kọ́lé, àti kódà àti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kẹ́dà tó lè ṣàṣeyọrí lórí ohun gbogbo láyé, ó gbọ́dọ̀ láfojúsùn. Ẹni tó fẹ́ kọ́lé, ẹni tó fẹ́ ralé lọ́dún yíya 2015 tá a wà nù rẹ̀ yìí, àfojúsùn irú ẹni bẹ́ẹ̀ ó ní. Torí wípé béèyàn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ owó, ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó, iṣẹ́ téèyàn ń ṣe iṣẹ́ ọ̀hún gbé pẹ́ẹ́lí tó sì mówó tó níláárí wálé lóṣooṣù àbí lọ́sọ̀ọ̀sẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ ọ̀bà láfojúsùn, irú ẹni bẹ́ẹ̀ ọ̀láròjinlẹ̀, ó sì ní nǹkan kan lọ́kàn tí ó fowó dé mọ́lẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ bó ti owó ti ń wọlé fún lákòókò yìí, bó ti owó ọ̀wọ́n pọ̀ tó, bó ti owó ọ̀pọ̀ tó, lọ́jọ́ iwájú irú ẹni bẹ́ẹ̀ ò ní níláárí. Lọ́jọ́ iwájú ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ ọ̀pọ̀n níláárí àti níláárí lọ́jọ́ iwájú irú ẹni bẹ́ẹ̀ àmọ́ nira. Irú wọn ni máa ń pàtàn asán, tí wọ́n máa ń pàtàn lẹ̀lẹ̀. Ìjùmọ̀ ìpẹ́jì á pàtàn asán o, ìjùmọ̀ ìpẹ́jì á bá wọn pàtàn lẹ̀lẹ̀. Wọ́n pàtàkì lówó rí. Mo ti méèkì iye kan báyìí nígbà kan báyìí. Ìgbà mò ń ṣiṣẹ́ ń bì báyìí, iye mo méèkì ńgbà náà ni. Mo ti méèkì iye irú tán, iye 60,000, 80,000 mo méèkì lọ́dún. Ṣùgbọ́n torí wípé irú ẹni bẹ́ẹ̀ ò láfojúsùn, owó tó méèkì ńgbà náà lọ́hùn, kí ló fi ṣe, kí ló fowó ọ̀hún dè mọ́lẹ̀, kí ló fowó ọ̀hún ṣe. Bó ni ti rí ọ̀la ìfibẹ̀ ní mú babaláwo dé fún ojoojúmọ́. Irú ẹni bẹ́ẹ̀ ọ̀wọ́ aláfojúsùn, ìlú yí padà, economic recession dé. Ilé-iṣẹ́ títí ń pawó rẹpẹtẹ, ilé-iṣẹ́ títí ń méèkì owó, títí sọ̀pọ̀lọpọ̀ overtime. Ilé-iṣẹ́ gan tẹ̀síwájú mọ́ àbí ká tẹ̀sọ́ pé irú ilé-iṣẹ́ bẹ́ẹ̀ kó gbà wọlé. Àìláfojúsùn irú ẹni bẹ́ẹ̀ yọ̀wọ̀ àmọ́ tí ọ̀wọ̀ àmọ́ fi pàtàn asán tí ọmọ pàtàn lẹ̀lẹ̀, torí wípé kò sí nǹkan fẹ́ fi hàn. Ọ̀rọ̀ ẹnu nìkan ni irú ẹni bẹ́ẹ̀ lè fi hàn lọ́dọ̀ àwọn èèyàn, ọ̀rọ̀ ẹnu nìkan ló lè fi yàn gan. Ilé-iṣẹ́ tàgbópọ̀ rẹ̀ tọ́pa tí ó sì máa ń gbà kan báyìí, ilé-iṣẹ́ òun gbà tó ń ṣiṣẹ́ ń bẹ̀, kò méèkì owó báyìí, kò méèkì owó rẹpẹtẹ ń bẹ̀. Ṣùgbọ́n kò láfojúsùn. Lójú á sọ wípé gbogbo tẹ́dà ọba dà láyé, gbogbo kò tẹ́dà ọba dé láyé, bẹ́ẹ̀dà ọba láì láyé, tẹ́dà ọba lù láyé, irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ láfojúsùn. Àfojúsùn ó
ṣe pàtàkì nígbésí ayé ẹ̀dá. Ẹni tí ò bá láfojúsùn kò lè láròjinlẹ̀. Ẹni tí ò bá láròjinlẹ̀ tí ò láfojúsùn, irú ẹni bẹ́ẹ̀ kò lè láforítì. Ẹni tí ò bá wá láforítì àti làmìlaka láyé irú ẹni bẹ́ẹ̀ àmọ́ nira. Ojúbọ̀rọ̀ nǹkan là á fi gbọ̀mọ̀ lọ́wọ́ èkùrọ́. Iléèwé, ìwé kíkà àmọ́ fẹ̀jú mọ́ọ̀yàn. Ìwé kíkà, ìwé ìgbàlẹ́kẹ̀yìn ọlọ́léèwé ìgbà àmọ́ fẹ̀jú mọ́ọ̀yàn. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìyá fi tàwọn ọmọ wa ṣàpèjúwe. A jí wọn láàárọ̀ iléèwé yá. Ẹ mà jẹ́ lòmíì bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin. Kó tó lọ́tìkọ̀ kó tó dìde ńlẹ̀. Ìwé a sì máa fẹ̀jú mọ́ọ̀yàn. Iṣẹ́ kíkọ́ a máa fẹ̀jú mọ́ọ̀yàn. Bí o bàbá ní nǹkan fẹ̀jú mọ́ọ̀yàn tán bá ní ìwé fẹ̀jú mọ́ọ̀yàn àbí fẹ́ fẹ̀jú mọ́ọ̀yàn. Kò ní wípé ẹ̀mí ìṣúṣú a máa fẹ́ wọnú èèyàn. Kí nǹkan ó súyàn a máa fẹ́ wọnú èèyàn, ṣùgbọ́n béèyàn bá wà láfojúsùn tírú òbí bẹ́ẹ̀ tọ́ láfojúsùn lórí ọmọ rẹ̀, lọ́wọ́ ẹ̀ńkọ̀rẹ́jì irú ọmọ bẹ́ẹ̀ bí àṣà àwọn eléèbó. Torí pé irú òbí bẹ́ẹ̀ ti òun láfojúsùn, lọ́wọ́ ẹ̀ńkọ̀rẹ́jì irú ọmọ bẹ́ẹ̀ náà irú ọmọ bẹ́ẹ̀ náà láfojúsùn. Yọ̀wọ̀ àmọ́ àwọn àpẹẹrẹ àwọn èèyàn tó ti kàwé tó ti ní láárí, àwọn tó ti kọ́ṣẹ́ tó ti ní láárí láyé, irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni ọwọ́ àmọ́ fi ṣàpẹẹrẹ fún irú ọmọ tiẹ̀. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yọ máa jẹ́ káwọn ọmọ tiẹ̀ wọ́n máa wò gẹ́gẹ́ bí mẹ́ńtọ̀. Àwọn ni irú àwọn ọmọ bẹ́ẹ̀ ni wọ́n máa fi ṣàpẹẹrẹ fún wọn. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ ni wọ́n máa fi gbésí ayé wọn, ni wọ́n máa fi dá àwọn ọmọ tiẹ̀, yóò fi máa dá wọn lẹ́kọ̀ọ́. Ẹ wò lágbájá, ẹ wò tàmọ̀dò, ẹ wò kùsàǹpà bó ṣe rí, ẹ wò pò gíga tó wà láyé. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n sì láfojúsùn. Bẹ́ẹ̀ni ìṣúṣú bá wá dé, iṣẹ́ kíkọ́ tó fẹ̀jú mọ́rú ọmọ bẹ́ẹ̀, tíwé kíkà tó fẹ̀jú mọ́rú ọmọ bẹ́ẹ̀, ṣùgbọ́n torí pé irú ọmọ bẹ́ẹ̀ ti wá láfojúsùn, yóò láforítì, yóò sì tẹ̀síwájú lẹ́nu sí ọ̀hún, lẹ́nu sí iṣẹ́ rẹ̀ tí ń kọ́, yóò sì tẹ̀síwájú lẹ́nu ìwé rẹ̀ tí ń kà. Gẹ́gẹ́ bá alàgbà Gideon Òjó ti sọ fún wa, irú ẹ̀ níbẹ̀ ò ní jẹ́ kí nǹkan kan ó distract òun. Gbogbo tó lè jẹ́ bí distraction, irú ẹ̀ níbẹ̀ yóò mú kúrò lọ́nà. Yorùbá bọ̀ wọ́n ní wíwọ̀ ọ̀hún, wọ́n ní yágbà lọ́rùn. Ibi èèyàn bá lọ lèèyàn kọjú mọ́. Béèyàn bá sì wariwo ọjà, irú ẹ̀ níbẹ̀ ọ̀rà tí ọ̀yẹ́ kọ́ rà, ìní ọ̀rà lọ́lé. Tí ọ̀yẹ́ wọn kó sírú ẹ̀ níbẹ̀ lẹ́rù, owó tì mẹ́rù rẹ̀ ni Yorùbá fi sọ wípé àìwariwo ọjà ẹni tá bá nájà ńlá kọjú mọ́. Òwò ṣíṣe ń kọ́. Òwò a máa dáni mọ́lẹ̀. Ṣùgbọ́n béèyàn bá láfojúsùn, nǹkan bá gbé àṣùbù yóò tún gbérú ẹni bẹ́ẹ̀ dìde. A máa dá àwọn àárín kan tí ó dìdá tí ó dìdò. Bẹ́ẹ̀ ò ní mọ̀ bóyá ìwájú lọ́lọ́kọ̀ ń wà á lọ ní àbẹ̀yìn lọ́lọ́kọ̀ ń wà lùwà rẹ̀ rè. Ṣùgbọ́n ẹni ó bá láfojúsùn, irú wọn padà bò wá dúpẹ́. Bí orin Wasiu Àyìndé kéwàdìí ultimate. Orí yóò tó dowó, orí yóò tó dọ́là,
ojú ti rí ṣùgbọ́n nípa àfojúsùn onídòwó onídọ́là Alhaji Wasiu Ayinde K1 the ultimate ó sì kọ́nu orin olónídòwó onídọ́là lójú wọn padà wá dúpẹ́ káwa náà lè bá wà nípò ẹni tí ó padà wá dúpẹ́ ká lè bá wà nípò ẹni tí yóò ní nǹkan rere tí ó tọ́ka sí ká má bàa wà nípò àwọn tí wọ́n ń pàtàn lẹ̀lẹ̀ ká má bàa wà nípò àwọn tí wọ́n ń pàtàn asán ká má bàa bá wọn pàtàn pé mo ti lówó rí mo ti méèkì iye báyìí rí ẹ̀já láfojúsùn ọmọ tí ó bá já sàmú kékeré yóò ti máa jẹnu sámúsámú ẹ̀já fáwọn ọmọ ilé ẹ̀kọ́ tí ń bẹ láwọn orílẹ̀-èdè tó ti gòkè àgbà ṣàpẹẹrẹ àwọn orílẹ̀-èdè tó ti gòkè àgbà àwọn advanced country bíi Amẹ́ríkà bíi London bíi Canada bíi Germany ẹ̀já fi wọ́n ṣàpẹẹrẹ ẹ̀já fáwọn ilé ẹ̀kọ́ wọn ẹ̀já fi ṣàpẹẹrẹ nínú ètò ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn ọmọ nílé ìwé tí a bá ti ṣàkíyèsí pé ọmọ kan ṣe dáadáa nínú iṣẹ́ kan nínú sọ́bjẹ́tì kan bóyá ìmọ̀ sáyẹ́ǹsì ni àbí mọ̀ ṣírò àbí ti art àbí art subject gbogbo ọ̀nà bọ́mọ ọ̀hún yóò ti láfojúsùn yóò ti ní fókọ́ọ̀sì lórí sọ́bjẹ́tì ọ̀hún ni wọ́n mọ̀ ọ́n lálẹ́ fún irú ọmọ bẹ́ẹ̀ tó sì ti pàṣẹ ẹbẹ̀ làmìlaka àyè wà máa wo owó ọmọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí genius torí wípé ó láfojúsùn gẹ́gẹ́ bá a ti wí síwájú ẹ̀mọ́ ìjà dúró dìgbà táwọn èèyàn tí wọ́n mọ àrọ́wà pé wọ́n máa pàrọwọ́ òrùn tó kù lókè tásọ̀ ọ̀gbẹ́ ẹ̀mọ́ ìjà dúró dìgbà wọn ká tó láfojúsùn kò ní lọ́jọ́ kejì nínú oṣù kẹ́ní ọdún ìyá 2015 lọ́dún 2015 lọ́jọ́ kejì oṣù kẹ́ní ọdún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀já láfojúsùn kí la fẹ́ gbèsè ní ọdún yìí kí la fẹ́ dà ní ọdún yìí ilé ni wọ́n fẹ́ kọ́ ìwọ fẹ́ tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ rẹ iṣẹ́ kan nìwọ fẹ́ lọ kọ́ òwò kan nìwọ fẹ́ lọ nímọ̀ nípa rẹ̀ ẹ̀já láfojúsùn torí wípé kẹ́rẹ́ tí ọwọ́ àgbóńdún ilẹ̀ mọ́ ilẹ̀ só ọjọ́ sì ń lọ ká tó bójú wò ká tó bójú rí December 31st ló tún dé ọdún ìyá 2015 náà ó sì kò gbálé kí n láfojúsùn rẹ kí n láfojúsùn mi ẹ̀já láfojúsùn lórí ohun tá a fẹ́ dà lórí ohun tá a fẹ́ jẹ́ láyé Èdùmàrè yóò fún wa ṣe ọba òkè òkè jẹ́ kójú ó tì wá ìdáwọ́lé wa ìfọkàntà wa pẹ̀lú àṣẹ Èdùmàrè yóò sì yọrí sí rere àti wá lọ́sẹ̀ yìí lórí ètò ẹ̀fúra ọ̀sẹ̀ tún tètè ń bọ̀ láàtún padà pẹ̀lú àkọ́tún ètò ẹ̀fúra Alhaji Kéṣì Bádùn olólùtú ètò ẹ̀fúra ní BNC rédíò èmi Olúwaṣèyí Akínwọ̀nú Ọláyéròkun ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lójúde Olúyọ̀lé balógun ẹ̀fúra gẹ́gẹ́ bí oyè tuntun tí a ṣẹ̀ṣẹ̀ fún mi èmi náà látọ́kùn ètò ẹ̀fúra ní BNC rédíò títí ìjọ mẹ́jọ ilé òní lé wa ọ̀nà òní nà wá torí pé gìkìtà lóko kọ́ para lé àjà òní jèkó pèrò ọ̀nà pípẹ́ lọ́mọ́wú pẹ́ nílé àárọ̀ àwọn fọwọ́ pawú á sì fèrè ìjọbi kéwékéwé òní káwọn ìwé tiwa lọ ṣàgbàṣàgbà ò sì ní ṣàwọ̀ àgbà àṣàkú àwòdì àrùn kò ní kó wa lọ́mọ lọ pẹ̀lú àṣẹ Èdùmàrè ilé mi yá ó tún dìjọ́ mẹ́jọ. ilé mádélé mi o ilé.
ṣe lè jẹ́ ajá ó padà já. ẹ̀tọ́ dandan ní fakùkọ wípé kó kọ́ ìran ràjòràjò ló ń padà sílé. ewúrẹ́ bá jẹ lọ. àyọkà àròtọ̀ ètò tuntun tí ó máa gorí afẹ́fẹ́ ní DNC rédíò lọ́sọ̀ọ̀sẹ̀ lálálẹ́ tọ́sídẹ̀ẹ́ láago 9 sí 10 nínú àyọkà àròtọ̀ láti máa mú àwọn ìwé ìtàn àròkọ lédè Yorùbá lóríṣiríṣi wá ká sì máa kà wọ́n fún gbàládùn ẹ̀yin ọmọ ilẹ̀ káàró òjíire pàápàá ẹ̀yin tẹ̀ ń bẹ lẹ́yìn odi. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ní òtí ẹ̀ mọ̀ wípé àwọn òǹkọ̀wé pàtàkì ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n sì ń ṣiṣẹ́ takuntakun nípa kíkọ̀wé ìtàn àròsọ àti ìrírí wọn lóríṣiríṣi. ọ̀pọ̀ àwọn òǹkọ̀wé yìí ló ti sílẹ̀ bóra bí aṣọ. bónírèké wọn ò bá tiẹ̀ fi gbá mọ́ èyí tí wọ́n ti fínlẹ̀ àníjọ́ parun. akínwọnú ọláyéròkun èmi náà ni wọ́n máa ṣàtọ́kùn àyọkà àròtọ̀ ní DNC rédíò lọ́jọ́jọ́ Thursday ọjọ́ àlàmísì láago 9 sí 10 January 1, 2015 láṣìṣọ lójú eégún tákọ̀kọ́ àyọkà àròtọ̀ sì gorí afẹ́fẹ́ ní DNC rédíò ẹ kú ojú lọ́nà.